Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn aráàlú láti gba fọ́ọ̀mù iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn èèyàn ìpínlẹ̀ náà láti kópa nínú fífi orúkọ sílẹ̀ fún ààyè iṣẹ́ tó yọ sílẹ̀ ní ẹ̀ka iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè yìí. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé fúnjọba Teslim Ìgbàláyé fi síta ló ti sọ pé iléeṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí ti kéde ààyè ìgbanisíṣẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí tó pegedé. Ìgbàláyé wá gba gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun tó ní àmúyege níyànjú láti ṣàmúlò àǹfààní yìí kí wọ́n sì forúkọ sílẹ̀. Ó sọ síwájú pé ìforúkọsílẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún yìí títí di ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tó bá forúkọ sílẹ̀ yóò ṣe àyẹ̀wò lórí ìtàkùn ayélujára àti ní àgọ́ wọn ní Nigeria Army Barracks tó wà nílùú Ẹdẹ.